Biodun lives on donation. I go to life for you. She lives on donation. Biodun lives on Biodun. Let me tell you something. This lady really needs help. This lady here needs help. Torí àwọn tó bá máa need ìrànlọ́wọ́ ló ṣe gbọ́dọ̀ ṣe dáadáa as a celebrity. Ẹ̀tọ́ Biodun kò gbé ojú ọmọ yìí sí public domain. Ẹ lọ check page Biodun. Biodun ti ń gba donation over 6 years ago ni Biodun ti ń gba donation. Biodun does not have any job. Owó donation ni Biodun fi kọ́ boys quarter tó fi kọ́ lẹ́kọ̀ọ́ yẹn. Òun dẹ̀ kan gan ló níwèé. I'm telling you for free today. I go dey lie for you. Check Biodun's page. Check Biodun's page. Kì í ṣòun nìkan lélẹ̀. Biodun's page is to get donation for. Ẹ̀yin èèyàn wa, a sì máa fún yín láǹfààní láti wo fọ́nrán náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí, ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú. Lizzy Anjorin sọ wípé òun yóò tú àṣírí arábìnrin tí a mọ̀ sí Biodun Okẹ́owò tí gbogbo wa mọ̀ sí Ọmọbọ̀tí, òun náà yóò tú àṣírí rẹ̀ o. Gbogbo nǹkan tí ó ń ṣe, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy ní láti sọ fún wa. People, go and check her page. Kò sẹ́ni tó gba donation tó Biodun. Ó máa lọ wá àwọn ọmọ aláìsàn. You don't understand? Guys, ever me tag àwọn whiskey. Ever me tag gbogbo àwọn ọmọ olórin yẹn. Stop donating to these people. Tẹ́ bá ń donate fún wọn. Ẹ máa máa rí ogun. Ẹ̀yin family whiskey. Tẹ́ bá wo ìjẹta àbí jẹrin wọ́n gbé whiskey àti Biodun Okẹ́owò kiri. Òṣì tọ́jọ́ ń ṣeré. Akimu, Biodun, Iyabo, donation of relief. Biodun, Iyabo, Akimu, àti tó ń bá wọn grant interview yẹn. They have nothing. They cannot work. They live on donations. They all live on so don't be afraid or don't be disappointed that Biodun came for me. No, don't be disappointed. You don't get the Ojuabe, Akimu, Iyabo, Biola, see Iyabo Jolo grant interview. They all live on donations. She Lizzy Anjorin ti post a video, vulnerable people, sick people. She mo ti post sorry page mi pé kẹ́ dáwó fún wọn. When I see any sick people, any amount tí bá ní máa fún wọn, máa pè gbogbo àwọn ọ̀rẹ́ mi, àwọn èèyàn tí mo ní, ẹ jọ̀ọ́ o, èèyàn kan need help o, ẹ jẹ́ ká ṣe ìrànlọ́wọ́ fún wọn. Màá sọ fún ẹni yẹn, màá ní kàn gba number ẹni yẹn, kàn contact ẹni yẹn. Bringing sick people to platforms means Biodun, Iyabo, gbogbo wọn yẹn, they are collecting percentage, which is 60-40. They collected 60%, while they give 30% to 40%. They collect 60%, they give 10% to media, and they take 30% to our to sick. That is why most people don't dáwó fún man padà kú. Ẹ̀rí pé Tosin Silverbird ó ń wá fún mi kí ni Tosin náà ṣe ó lọ post ẹni tó ṣàìsàn. Ẹ̀rí pé nǹkan tí Tosin Silverbird ṣe ni Biodun Okẹ́owò ṣe. Mo wonder tẹ́ ṣe wà surprise. Nǹkan tí Biodun ṣe fún mi kò dùn mí. Mo kò mọ̀ wípé Biodun ò níṣẹ́ lọ́wọ́. Olè ni Biodun. Aláìníṣẹ́, aláìlógo. Aláìjẹ́nìyàn ni Biodun, olórí burúkú ẹ̀dá ni Biodun. Biodun ò lájẹ́ lára. Bọ̀bọ́ tó fẹ́ yẹn sẹ́ndẹ́ ló gbé. Bọ̀bọ́ yẹn kò sórí burúkú nú ayé ni. Kò dáa fún Biodun. Kò sí ẹni tí Biodun ò lè tọrọ bá. Ṣé Biodun tó ya òbu ẹ̀ tó sẹ́ndí ẹ̀ sọ́kùnrin pẹ̀lú ikùn ẹ̀ tó ń yọ̀rá. Tí bá parọ́ Biodun jáde kó fi Bible búra pé o sẹ́ndí ìfun ẹ̀ tó ń jẹrà fi gba donation lọ́wọ́ èèyàn kan lábramade sànyà. Fi Bible jáde kó fi Bible búra. Ṣẹ́gbọ́, she posted about Wizkid, pretend to support him, and after that she posted a baby emergency Ọmọbọ̀tí Oníkúre. Ó yà mí lẹ́nu fún gbogbo yín náà. For how long? Who is Biodun? Biodun is nobody. Gbogbo 750, 1 billion, they are buying followers, they are buying viewers. Wọn ò jèrè tó rán fẹ́ impress society. Wọn ò jèrè gbogbo fíìmù òun 700 ti wò, 300 ti wò, 200 ti wò. Gbogbo ìfún Biodun gbogbo díẹ̀ ti jẹrà ó ti rùn.
maintenance ni Biodun dọ́gbọ́n lọ bá l'Amẹ́ríkà ìṣe pé ready àti fẹ́ bọ̀bọ́ yẹn kókó sì lọ ẹ kó sì lọ maintenance fún ti jẹrà Biodun has been living on donations free money all her life. Biodun mo ní fídíò ẹ lọ́wọ́ ibi tí fún ẹ ti ń jẹrà ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer ó mọ̀ pé ni yẹn mọ̀ mí náà ó mọ̀ pé ni yẹn mọ̀ mí náà Biodun ẹni ẹgbẹ́ mi lẹ́ni yẹn ti transfer owó sí ẹ náà ìfún ẹ ń jẹrà ẹni ẹ̀gbọ́n sọ wípé kí ló lọ ṣe surgery fún pé kó wo bí fún ẹ ṣe we cannot watch the video I have the video. These people are too fake. Gbogbo 1 billion, 2 billion, they bought viewers. They have nothing. They have no money. Their life is so terrible. Ayé wọn bàjẹ́. Biodun, ó sẹ́ndì fún ẹ tó ń jẹrà. Ṣé èèyàn kan? Àbó ó sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì ẹ̀. Ó sẹ́ndì fún ẹ. Ó sẹ́ndì fún ẹ. Ó sẹ́ndì ẹ̀ náà. Ẹbẹ́ gbẹ́mi náà ti ń ṣe transfer fún ẹ. Abolórí burúkú leléyìí ni. Eléyìí ni múlẹ̀. Ó ní ṣe oríire. You thought I was joking. Biodun tó bá dá ẹ lójú gbé Bible jáde. Ṣé o mọ̀ pé gbé Bible jáde? Sọ pé ní ọ̀gọ̀ǹgọ̀ ó sẹ́ndì fún ẹ tó ń jẹrà sọmọ onílẹ̀. Wá gbé kémi wá gbé ògùn jáde fún ẹ. Pé tó bá pé tòótọ́ ló sẹ́ndì fún ẹ sí ọmọ onílẹ̀ kan ní ọ̀gọ̀ǹgọ̀. Kó rí báyìí fún ẹ. Mo challenge ẹ. Ó ní ṣe oríire. Ìwọ ló máa kú tògótògó Biodun Okeowo. Ìwọ làwọn ọmọ ẹ máa fọjọ́ ọlọ́jọ́ pọ́njú kú tògótògó. I know a lot about you guys. Àwọn nǹkan tí mo ní lọ́wọ́ yín, àwọn nǹkan yín tó wà lọ́wọ́ mi, tó bá jẹ́ Ìyábọ̀ Òjó ní àti bá ti yín jẹ́. Ó mọ̀ pé fún ló mú ẹ tó wá fún mi. Jáde síta Biodun bó ṣe gbé Bible nígbà Gíslọ́ba wípé ní ọ̀gọ̀ǹbọ̀ ó sẹ́ndì fún ẹ tó jẹrà sí ọmọ onílẹ̀ ní ọ̀gọ̀ǹbọ̀ gbé Bible tó bá dé ẹ lójú. You guys are just evil. You guys are just evil. Kò sí bọ́n ṣe lè pọ́n yín lé tó. Mr. Movie kí lórúkọ máa yẹn ó jáde ó pọ́n yín lé ẹ tẹ̀ sí lójú ni náà. Máa yẹn pọ́n yín lé kò sẹ́ni tó máa pọ́n yín lé ẹ máa ń fi bí ṣó lóore ni. Òun láyé yín ò ṣe rojú tí ò ṣe ráyè. Olórí burúkú ni ẹ náà. Wá wo nǹkan tí bí wá wo nǹkan ìwọ náà wo náà ó ń gba bára ni náà. Ó ń gba bára sórí gbogbo yín tẹ̀ ń gba bára yẹn inú yín máa ń bí mi. Tí àwọn èèyàn bá bá ìrànlọ́wọ́ wá see when people come to you even if it is 10,000 I give them don't show their face. Don't show their face. Even if it is 5,000 naira give them. Ìwọ tí gbogbo furu ẹ ti bàjẹ́. Ìwọ tí oyún àti dé ń yọ nínú fún àti furu ẹ. Abo ṣìírí àwọn òní sàwáwò àti àkímù. Ọ̀run ò ní wù ẹ́ ọ̀run ò ní wù àwọn ọmọ ẹ̀. Abo ṣìírí ìwọ tí gbogbo furu ẹ ti bàjẹ́. Àwọn olóńkì ẹ láyà tán sọ fún ẹ ní comment section. Don't worry, your children are covered with blood of Jesus. Ogun ló máa fẹ́ jẹ́ wà táwọn ọmọ ẹ̀wẹ̀. Which of your children ló covered with blood of Jesus? Abo ṣìírí. Mo ṣó tí kìíní ṣe náà. Oníbàárà ni ẹ náà. Wo ṣó tákì mú ń ṣe fáwọn èèyàn náà. Wo. Àgbàkúwakúwa tó ṣiṣẹ́ ti rí ẹgbẹ́ mi ò bá yín ṣe rí. Lórí burúkú ilé àgbàgbà kúwakúwa. Ṣé bọ́n yẹn ń pọ̀fọ̀ nìyẹn? Àgbàgbà kúwakúwa. So ibi ìbàyẹ̀ ló gbé advert ẹ lọ. Ibi tó gbé advert ẹ lọ lélẹ̀.
gbogbo àwọn bọ̀bọ̀ Túndé tó wà lórí gbogbo àwọn ọmọ tó wà lórí TikTok yẹn tán ní èrò rẹpẹtẹ yẹn torí wọn ti ṣépè fún yàn. So Lizzy Anjorin ní Lizzy tàdé ní máa lo gbogbo kádàrá gbogbo yín. Ìyẹ́ báyìí lẹ máa wò lẹ́yìn ẹ̀yẹ èmi tí mo ti ṣe ti gbogbo yín mọ́ṣẹ́ tipẹ́tipẹ́. Èrò lẹ́ńlẹ̀ èrò nu sọ́kàwé ní inú sàárè nílé yín ibẹ̀ lẹ máa gbé àgbààgbà kúwakúwa. Èyí olórí burúkú tí ò dáńlódù tán máa mọ̀ pé èyí àmọ̀ pé ti ṣòfò àgbààgbà kúwakúwa. Ṣé bọ́n yẹn máa ń pọ̀fọ̀ nìyẹn ṣé bọ́fọ̀ ṣe máa ń orílẹ̀ èlò yọ olórí burúkú jù àgbààgbà ẹ̀yin náà ẹ máa gbọ́. Àgbà kúrakúra tó ti ṣẹ́ tv ẹgbẹ́ mi ò bá yín ṣe rí. Ó ní sáà fún ẹ. Ẹjọ́ ta ló ní fídíò bí tó ti ń kan wúmà kan mọ́ igi ọ̀pẹ ó ń kan wúmà ẹ̀ mọ́ igi ọ̀pẹ báyìí ta ló ní ẹjọ́ ta ló ní ẹjọ́ tó bá ní kó fún mi. Oyindamola, who are you referring to before I block you? Ó mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe RIP ògbọ́n ẹ̀kú ni mo fi ń ṣe èdì ló mú gbogbo yín tẹ lọ́n tẹ RIP gbogbo RIP tẹ yẹn ń máa lọ jó orí gbogbo yín mọ́ jó orí mi ó mọ̀ ni ó mọ̀ pé tó bá ṣaṣẹ́ débì kan tó bá fẹ́ kẹ́mi ẹ̀ gùn tó bá ṣaṣẹ́ yẹn àwọn kan wá jáde wọ́n lé RIP yẹn àtẹ̀ntó lẹ̀ àtẹ̀ntó wò gbogbo wọn ló máa já ọjọ́ orí lára wọn ó mọ̀ ó ní kúre àgbààgbà kúwakúwa mo gbọ́ èmi tún kọ́ ló ń ṣe lé fún ẹlòmíì ni iṣẹ́ táàkì mò ń ṣe rè. Èmi ò bá yín wojú olórí burúkú lọ́dún bá ṣẹlẹ̀ lásán bá ẹ kọ́ yín kẹ́ ẹlòmíì nìyí ó sì kọ́ tètè ya wèrè èmi mò ń ya yín wèrè ẹ kí mi ò ní pariwo wọ́n bú mi pé máa ya ẹ̀ wèrè Buhari ẹ mo sọ kẹ́ tó bá búlì mi lọ́dún ẹ kọ́ yín kẹ́ ẹlòmíì nìyí.